ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ máa gùn mí lójú. Lísì àwọn tó fún mi lówó nìyí. Owó ìdẹ́ kéré, ẹ wo wọn bówó tó kó fún mi. Owó òṣè kó lọ sí NEPA. Ọ̀rọ̀ nu lè ti sú mi o. Kó jẹ́ pé àwọn kan la máa sanwó, àwọn kan náà máa lọ náà. Mi ìrẹ̀ ní pé wọ́n yí pé kán tanná wọn pé NEPA ti múná dé. Sọ́wọ́ jẹ́ pé mi màmá ẹ̀ṣẹ̀ máa pè bèrè owó kiri. Alẹ́ ni tó kù gangan. Ẹni àmọ̀ tá a gbọ́dọ̀ wí ni o. Ta ni ó tún kù bí òṣà àǹtí Jùmọ̀kẹ́? Jùmọ̀kẹ́ ló kù. O nìkan ló kù tí o ti sanwó ná. Ẹ pè wá. Àǹtí Jùmọ̀kẹ́. Àǹtí Jùmí. Ẹ kásán. Ẹ pẹ̀lẹ́. Sísí Jùmọ̀kẹ́. Ń gbọ́ wọ́n ní wọ́n nìkan ló ti sanwó ná. Kí ló ṣẹlẹ̀ o? Ẹ má bínú. Gbogbo yín náà lẹ mọ̀ pé Wọlé ò sí ilé. Immediately tí Wọlé bá ti dé, a máa settle everything. Gbogbo ẹnu lọ́jọ́ jáde. Ṣé ìyẹn la máa mú lọ sí NEPA? Ẹ wọ Wọlé fẹ́ dé, ẹ mọ̀ wọ̀rí. Wọ́rí la máa mú lọ sí NEPA. Ṣé NEPA máa gbà yẹn lọ́wọ́ wa ni? Àbí káwa máa sùn nínú òkun, ká máa sùn nínú ooru. Àbẹ́ mọ̀ gbọ́ bí ṣe ń tẹ̀ ẹ̀ kí náà bí ẹ kí ló ń sọ? A ní wá sanwó iná ní immediately. Gbogbo iná kí Wọlé mọ̀ wulẹ̀ dé mọ́ kó kú síta. Ṣé ìkan sọ̀rọ̀ ló tó sọ lẹ́nu? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé wọ nìkan ni? Ìwọ nìkan náà ló máa ń fa wà sẹ́yìn nínú ilé yìí. Bàbá fẹ́ sanwó omi, irọ́ ni. Bàbá fẹ́ sanwó ilẹ̀. Níjọ́ ní bẹ́ẹ̀ iwájú tàwa ó di àkìtàntàn kó tó di pa ìrọ́wọ́ san kó tó wá kólẹ̀. Ó tún di bí owó náà, ó tún di bá Wọlé bá dé. Sórí páyé ti bàjẹ́. Tí Wọlé ò bá ti wá dé, tí ò bá sí ilé, o lè dá nǹkan kan ṣe. Nǹkan mọ̀ ìyàn o. Wo kò sọ̀rọ̀ ẹ wò. Nǹkan ẹ̀sẹ̀ ní ìsinmi pé ẹ ṣá lọ ra yọ náà lé wọn lẹ̀. Tí bá ti yọ náà tọ̀dọ̀ wọn lẹ̀ ó ti tán, kò sí wàhálà. Ṣé wọ́n rí ọmọ sọ fún NEPA? Ṣé ìyẹn lọ mú lọ sí NEPA tí NEPA máa fi gbọ́? Ẹ má bínú. Ẹ ra o. Aláàfíà ni o. Àwọn olódò. Pé ẹlẹ́rù rẹ̀ ló dé yẹn. Ẹ káàbọ̀. Ẹ ra o. Ẹ kọ́ ọjọ́ mẹ́ta tí a rà lẹ́yìn. Ọ̀bí Wọlé. Bọ̀dá Wọlé. Ẹ dákun ẹ wá. Ẹ jèrè. Ṣé ara rẹ dé? Sọ́kò òjèpo. Ẹ má bínú pé àtẹ̀kẹ́ wọlé. Ọ̀rọ̀ kan ẹ bá wa tí à ń sọ lọ́wọ́. Ọ̀rọ̀ inú ilé náà sì ni. Ní tó ṣe pàtàkì jù bẹ̀ ni wípé owó ná a fẹ́ san. Wọ́n sì lọ́dọ̀ yín nìkan ló pèsè pẹ́ẹ́ tí sanwó. Ẹ jọ wèrè wo ló sọ bẹ́ẹ̀? Irú ọ̀rọ̀ wo ni? Wèrè tó sọ bẹ́ẹ̀. Irú òpó gbogbo ọ̀rọ̀ lé sí i. Wèrè tó sọ bẹ́ẹ̀ ni ìyàwó yín. Ìyàwó yín náà wèrè tó sọ bẹ́ẹ̀ lábúgíjẹ́. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹ jọ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín, ẹ̀yin ò ṣe ló la káyè kẹwò pé ẹ̀ ń tán ní kẹ́ ẹ dóde yòókù kí n bá yín gbélé. Yes! Ṣé mo bá yín lóyún ni? Tó bá jáde bá ló ṣe kàn mí. Wọn ò bá jà kò kàn mí náà. Mi gbé bí náà. Èmi ò mọ̀ àfi bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀dà ọ̀rọ̀ yẹn ti yé mi. Nígbà tẹ́ ẹ̀ bá wa gbénú ilé, tẹ́ pé tẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ̀ ń dé, nísìnyí tẹ́ ẹ dé ṣé bo lẹ fẹ́ sùn? Àbí kò síyàwó yín nú ilé? Mo ti sọ fún yín nílé. Tí ẹ ò bá ti lè cooperate kẹ́ ẹ ṣe nǹkan táwọn ayé ń ṣe, kẹ́ ẹ lọ gba prepaid meter. Mi ò ní bá yín dáwó NEPA kankan mọ́. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ sanwó tó jẹ́ ti gbogbo kìíní nìsín lẹ́gbàá prepaid àbí kí lẹ fẹ́ gbà. Kọ̀ọ̀kan yín o, mo ti ń bá lòdì máa san. Yes! Ẹ wo bí mo ti gbọ́dọ̀ ti yín o. Mo ti gbọ́dọ̀ yín láti NEPA office. Wọ́n lẹ́kìn kówó débẹ̀. Ẹ̀ ń kówó jíṣẹ́. Ẹ gba 10k ń bí. Ẹ débẹ̀. Ẹ máa fún wọn ní 3,000 naira, 2,000 naira. Wọ́n máa yí yẹn mọ́. Bílẹ̀ a máa ga sí. Pé kò lè work. Màá máa fún yín lówó ẹ̀ máa ná jẹ. Kò lè possible. Ọkùn Wọlé. Ṣé àwọn kan sọ pé ká máa rotate ẹnu ilé? Kí ló dé lẹ́yìn náà lọ sán? À ń sọ fún pé ká ẹ lọ sán. Ẹ máa kájú ìborí. Ẹ máa sọ pé ẹ̀yin ọ̀ráyè. Torí mo níṣẹ́ tí mò ń ṣe ni. Mo ní iṣẹ́ lálùbáríkà tí mò ń ṣe. Mi ò lè máa lọ sọ NEPA káàkiri. Èmi lèmi ọ̀wà níṣẹ́. Oníṣẹ́ ló wọ̀ jàlámí àkiri lọ́sàn-án gan láàrin àwọn obìnrin méjì ìyàwó ilé. Òjòkòtò ìwà wọn ṣe mítìn lọ́sàn-án gan. Wọ jàlámí à. Àwọn ẹgbẹ́ wọn tó ti ṣiṣẹ́ náà. Kápẹ́tà wọn bẹ̀, mẹkáníkì wọn bẹ̀, ṣúwèé káwọn bẹ̀. O lọ bí kankan ojókòó sínú ilé, ọ̀lẹ́ntẹ́ láàfà. Ẹ fògbójú Wọlé àbí? Bẹ́ẹ̀ ni mo ní ti yín gan ta, ó ta pa gan bí gúgúrú. Ẹ jọ mo bẹ̀ yín ni. Ṣé gbọ́? Bẹ́ẹ̀ láyé yín tẹ́ máa fi kú. Tí n máa ń bọ̀ láti ibì kan tí mi ò tí ì wọlé mi. Tẹ̀ wá ń dá mi dúró tẹ̀ ń bẹ̀rẹ̀ gọ́tà dọ̀tí o, owó iná kíní kan, máa ṣẹ́gbẹ̀ fún jáde ni o. Máa dí pẹ̀lú yín. Èmi gan dí pẹ̀lú ẹ. Mi ò sọ pé tó máa ń ná òun nílé o. Máa dí pẹ̀lú ẹ gidi ni o. Èmi gan dí pẹ̀lú ẹ. Ìdílì pẹ̀lú ẹ. Ojú mi ṣe foundation lé. Ẹ wàhálà ló kó rẹ̀ sí òròkè ló fẹ́ tà. Òròkè ló fẹ́ tà. Kò sí tó kàn bẹ̀. Robo skẹ́kẹ́ robo. Ọyọ̀ ní láì tó mi. Síkírà Mọ́ndé. Òkè láti wò ó.
fura pansaja àjàfura àjàjì ẹni àwí fún ọba jẹ́ wọlé káàbọ̀ kúrìn ọkọ mi wíwá nígbẹ́ mi wọlé. Kí ló ṣe? Àìsàn dáadáa nìyẹn ó bẹ̀rẹ̀ báàgì tí mo gbé olé fúnra mi sìn ó bẹ̀rẹ̀ sí gbé òun fà mí pé bí àkọlá kan ló wà ń bẹ̀. And by the way, ṣé o retí kí n dé kí n tó agbálẹ̀ fún ẹ ni? Àbí? Pé mo tó ń pò yìí kiri. Mo ní kí n tún gbá ni. Ṣé ò ní làákàyè ni? What's your problem? Gbogbo ìyẹn lẹ́yìn lórí dọ̀tí gbogbo ẹ̀kan ti ń rùn. Mi ò pẹ́ flush toilet àbẹ̀ kò tiẹ̀ fọ́ toilet rárá. Àbó ti wẹ̀. Àwọn màlẹ̀ bí ẹ̀tọ́ mo fẹ́ ọ. Má bínú ọkọ mi, màá sáré gba ní ìsìn. Dóò mo ti gba adarí lára but màá sáré gba ní ìsìn. Ká ní ìkúnlẹ̀ òfin. Ìkúnlẹ̀ ò kì í ṣe wa àṣà àti ṣe Yorùbá lásán ni o. Bọ́dẹ̀ máa déyàn complain ń sọ̀rọ̀. Níṣẹ́ ní sọ̀rọ̀ nù eléyìí. Ọ̀bùn ní ẹ́. Mi ìpẹ́ sọ ọ̀bùn ní ẹ́. Àfi kó rojọ́ kiri àdúgbò. Abelebele abalabala bólóbólóbólóbóló. Ṣé o ti rí? Má bínú jẹ́ sáré, má bínú jọ. Kí ni? Ó ṣe ń làákàyè báyìí náà. I'm sorry. Ó fẹ́ gbé ṣe dọ̀tí tó wà dọ́stì. Ẹ̀rí, ó ń kó oògùn sórí ibi. Ẹ̀rí. Má bínú. Tó o bá fọ́ TV yẹn, máa fi kọ́là fún ẹni. Ọkọ mi má bínú. Very useless. You are worthless. Mo travel lọ mò ń dé. Tó yẹ kí àwọn mi tiẹ̀ kó kí ní smell nice, kí ní look good. Wọ́n gan ṣe rẹ̀ ẹ̀wọ̀ orun rí ẹ̀, mo ti tí mo lórí. Màá sáré ṣe gbogbo. Bí ìlàfọ̀kọ́ ní dá. Ọkọ mi. Alọ́kọ̀ tátátátá lọ́pọ̀. Ó jẹ́ nù. Pansafura pansaja àjàfura àjàjì. Ó ga ọ wọlé ó tiẹ̀ sọ pé wàá pè mí rárá àtọ́. A ní mi rí tí ìdíṣẹ́. So àwọn tó ń rẹ lórí báyìí tó ń sọ fún mi wọn ò mọ nǹkan tó ń ṣe àbí wọn ò dá ìmọ̀ mi. Irọ́ ni o. Monitoring spirit. Àwọn ilé. Ẹni tí mi náà ti rí sí ẹ̀. Mo ṣe wọn ló ti di wá bí 10 minutes nǹkan. Mo kàn ní kí n kàn relax jẹ lọ. Bọ̀ ìgbà wo la máa ríra? A máa ń rọra. Ọ̀la. Rárá o. Èmi ni o. Ọ̀la kẹ̀. Báwo la ṣe tún náà? I promise. Imagine. Bí o kò ti láì kọkàn mi, kò dá o. I've missed him. Kò sọ́kùnrin tó lè satisfy mi náà gan tí ó bá jó o. This guy wọlé ó ti lògùn fún mi o. As in mo ti jẹ fún ẹ. Mo lè ṣe fún mi o. Máa mú mi wà ọ́ lẹ́rù kan. Wọlé, please be on your way. Wọlé, please come. Wọlé, I need you. Oh my God. Láì ṣe mọ́ká. Ìyàwó wo ló yàn fọ́pọ̀ ìlú jẹ tó máa gbogbo èso orí ẹ̀bí ẹbọ báyìí? Ìyàwó tó rí ẹ̀ bá pé tó mọ kọ́ pọ́nlé á bu ọbẹ̀ sọ́tọ̀ á bu ráìsì sọ́tọ̀ kódà ó lè wá ẹran sọ́tọ̀. Sáré ni mú mi. Má bínú náà ni mo ní kí sáré lọ. Bẹ́ẹ̀ mú wa. Akúnlẹ̀ kiri ṣoṣooṣo. Sorry.
Ṣo fọ lè báyìí? Mo fọ. Àbí kí n sáré lọ. Máa ṣe tèmi nítorí Ọlọ́run. Next time tó o bá fẹ́ fi mi lóúnjẹ tó ráìsì sọ́tọ̀. Ata àbí ọbẹ̀ sọ́tọ̀. Ẹja àbẹ̀rún àbí nǹkan kan sọ́tọ̀. Má ṣe ọ̀rọ̀ ìjà dáadáa. A máa kọ́ ẹbí ẹ̀ ń kọ́lé náà ní ò ní mú lò. O lọ skul kò kí ń ṣò lára ẹ̀. Àkọ́ sọ̀rọ̀ ń gbá mi wà wà ń gbá mi bí àgbẹ̀ bí ara ọkọ̀. Nígbà àkọ́kọ́ tèsì ẹ̀. Ó ti ẹ̀dùpẹ́. Mi ò jẹ ráìsì. Ọkọ mi kí ló ṣẹlẹ̀? Ogbó. Lọ́bẹ̀wọ̀ rẹ̀. Irú ọ̀bẹ̀wọ̀ rẹ̀. Má bínú. Ìwọ náà ṣàárín pé owó tó fún mi kò tó nǹkan kan. Owó yẹn náà ni mo fi manage sebẹ̀. Ọbẹ̀ yẹn náà ni mò ń jẹ láti ìgbà yẹn. Ọbẹ̀ tó ti sè. Bí mo ṣe ń kó lé. 10 days ago. Wọ́n lọ fún mi jẹ. Tó dẹ̀ ní kọ́ọ̀sì náà àwọn ọmọbìnrin tẹ́ máa fi gbóúnjẹ sínú freezer. Ó fẹ́ pa mí. Ojoojúmọ́ mo máa ń wọ́ ọmọ ẹ̀. Ọmọ ọbẹ̀ fún 10 days. Mo ń wọ́ ọmọ ẹ̀. Mo kàn ní kó sáré fi jẹ torí pé o ti travel láti jọ. Ọmọbìnrin, kí ni mo ṣe fún ẹ? Ọkọ mi tó bá ti fún mi lówó ní ìsìn máa sáré lọ sọ́jà, máa lè sáré prepare mi. Ilé ṣe mí. Ọkọ mi ò ṣe ni. Ó fẹ́ pọ̀ mi báwo òbí mi àbí? Ó máa jẹ́rí nǹkan tí màá fi pọ́kọ́ mi. Ọmọbìnrin kò dáa. Ọkọ mi. Kò dáa. Ọkọ mi. Lórí burú. Ìwọ ló yẹ kó máa pè ní kejì wèrè. I'm sorry. Ó fẹ́ pa mí. No. Ó fún mi ní oúnjẹ ọbẹ̀ tó ti sè láti 10 days ago. Ó dàbí àfihàn jẹ. Àdàbí tí màá fún ẹ lówó lóko. Ọkọ mi, I'm sorry. Àdàbí tí màá fún ẹ lówó lóko. Wà á kó ń tiẹ̀. Ọkọ mi bá Ilé tó wá ṣe. Ètò òṣì. Mo wà fi jẹ. ọkọ mi ṣàánú mi. Tálákọ̀ wèrè. Oya, sọ́kọ̀ mi lẹ́ẹ̀kan sí. Bí ọkọ mi lẹ́ẹ̀kan sí. Tó yá wọn náà yìí. Wọ́n ní ọkùnrin lóbìnrin. Wọn ò ní bí yín wá wèrè tẹ́tí wù síbẹ̀ kan tó máa nà yín. Ó dẹ̀ mọ tó ń ṣe ẹ́. Ẹni tó máa fọwọ́ kàn ẹ́. Tí àwa lọ sí báyìí pé ẹlòmí o, wàá lọ sọ́kọ́ lórí Instagram ló wá. O ò dẹ̀ ní rí. Bẹ́ẹ̀ ni o ò ní rí. Àárọ̀ ti gbọ́n jù yín lọ. Ọmọ àlè jàtìjàtì. I'm sorry there. Ó kọ́ ń tiẹ̀. I still love you. Tàbí ìtajì. Ayé lágbára. Tọmọdé bá ń gégé nígbó àgbà ló mọ̀ bí àwọ̀ sí. Ayé mi dọ̀wọ́ rẹ̀ wò. Wọ́n lè rìn mí o. Ìgbésẹ̀ mi dọ̀wọ́ rẹ̀ wò. Wọ́n pè ọ́. Wale, your phone is ringing as well. Wọ́n pè. Wale, why tó máa ṣe báyìí? Ta ló ń pè ẹ́? Ọ̀dẹ̀ tí mo fẹ́ sílé tí mo pè yàwó yẹn. Why tó ṣe máa pe ìyàwó ẹ̀ lọ́dẹ̀? It's not ideal. Ṣé nǹkan tó ṣe make sense? And listen, tó bá ní bí àmọ̀ṣọ́ àti mo ṣe nǹkan kan. Ṣé ká ní ọmọ yẹn jẹ́ nítorí ẹ̀ pé tó mọ̀ tọ́jú ọkọ, tó mọ ọkọ ṣe ní gẹ́gẹ́, tó mọ bó ṣe ń pọ́n ọkọ lé.
ṣé mi máa wá ń gbòòrò ni àbí ká ní bí wọ́n ṣe ṣe ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣé mi ò ti ní wà títí nsìn ni bó ni màá máa rí fúrí pamọ́ sí. Wọlé Ọlọ́run kì í fáyàn lórí kó má fi irùngbọ̀n replace o. irun tọ́lọ̀ máa ti wá fá kúrò lórí nìyẹn kó má disturb irùngbọ̀n tọ́lọ̀ fi replace kó fi mí lẹ̀ kí n enjoy irùngbọ̀n mi pẹ̀lú peace of mind ó làbúrò máa tún disturb irùngbọ̀n káàkiri. Ok jóúnjẹ. irùngbọ̀n mi ṣe lọ́wọ́ Ayé mi. ju ọgbẹ́ mi. Ìdùnnú mi. Ó ṣe ọmọdé yìí. Ohun gbogbo tí mo ní. Ó ṣe. Wọlé jẹ oúnjẹ tán kó wá wọlé mi. Yé! Jẹ́ kí n fún ẹ ní oúnjẹ tààrà jẹ náà. Tó bá ti wá parí yẹn, wàá wá jẹ tèmi. Wọlé náà. Ọmọdé gbọ́n, àgbà gbọ́n, la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ má gún mi lójú. Òkè láti wò ó. Pánṣá fura, pánṣájá, àjà fura, àjà jì. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Báwọn ọmọdé ó tó pẹpẹ. Tàgbàlagbà wọ́ kéré. Ọmọ wa kò tèmi báyìí. Àṣemọ́ ni ajá tá a wí lọ́rọ̀ tí ó gbọ́ ó jàjẹ́ ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ó gbà ó di àgbo ìmọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a wí lọ́rọ̀ tí ó gbà wọ́n ní dájú ẹ̀ mo pẹ́ mo yá yóò padà fi ká àgárí bomi sẹ́nu mi ò ti wá fi ká àgárí bomi mu báyìí. mi ò rò pé mo tún mọ sọ́ọ̀nì mi o. Majek. mo máa ń gbọ́ wọlé Majek wọlé Majek wọlé Majek o mọ tán Majek tó wà mí láti gbà á sọ fún ẹ sórí tó máa ń gbọ́ wọlé má jẹ́ kó dùn mí. Oh my God. Wọlé kan lè má jẹ́ kó dùn mí Abrakrombi sọ̀bùlẹ́ngà tẹ kúrò ó tẹ kan lẹ̀ dòdòdòdò he no get shoulder if you don enter you don enter with that you no be say something dey wey go guide am if I don enter mo wọlé kanlẹ̀ kanlẹ̀. Kò tẹ̀sí ò kí ń jẹ́ kó dùn mí náà tẹ́lẹ̀ kò dẹ̀ ní ìtò ṣe fi tọ́ sí ó ti wà grace. Oh my God. Now. Yeah. So natural caramel ta ló wà ńbẹ̀. Níbi làlá títí. Oh my gosh. Ṣé tó jẹ́ owó kiri yẹn? Yé! Níbi ni. Ojú ìwọ pa mí náà. Bí wọ́n ṣe ń lè ṣe. Ṣé orí ọ̀rọ̀ ọmọkùnrin tá à ń sọ? Òkú ń ṣe pé ó ṣẹ̀ mí, àbò fi nǹkan kan ṣe mí. Mi sì rí abiyamọ náà tàbí obìnrin tàbí ẹnikẹ́ni tá sọ pé òun fẹ́ ìgbádùn ìyá yìí. Kò sẹ́ni tó ń fẹ́ nira. Àmọ́ ṣé orí gbogbo ibi tí mo dé pátápátá, gbogbo ibi tí mo ti lọ ń béèrè sí ni wọ́n ti ń sọ fún mi wípé ìwọ àti ẹ̀ ò lè fẹ́ra yín. Wọ́n ní tí o bá fagídí fẹ́. Wọ́n ní kò sí ìgbádùn ńbẹ̀ lọ́wọ́ àárọ̀. Wọ́n ní kò sí ìrọ̀rùn ńbẹ̀ lọ́wọ́ ọ̀sán. Wọ́n ní bẹ́ẹ̀ ni ò ní ìfọ̀kànbalẹ̀ kankan lọ́wọ́ alẹ́. Wá sọ abiyamọ náà tàbí òbí náà tá a lajú ẹ̀ sílẹ̀ ta ní kọ́ mọ̀ ń lọ kó sínú ọ̀nà. Nígbà tó jẹ́ pé ààyè wà láti rí bòmíì tó dáa. Wọ́n ló lè gbádùn ara yín rárá pé kò sí ìgbádùn bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ra yín. Èmi ò dẹ̀ ní fojú mi sunkún ọmọ ń tèmi o. Ṣé ìwọ náà tún fẹ́ máa ṣerú wàhálà tèmi ń ṣe yìí ni? Adágbé àdásọ. Ṣé o rò pé nǹkan tó easy ni? Ṣàánú mi. Ibi ire ni wàá rẹ́rù ẹ̀ sọ̀ sí. Jọ́ torí Ọlọ́run kọ mi. Jọ́ wàá rọ́kọ tiẹ̀. Fọmọkùnrin ilé jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Màámi, gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ̀ kò lè work, kò lè possible. Kí ló dé? Ẹni kò lè sáúsá,
ẹni kó da tọwọ́ ẹlẹ́ ó dálẹ̀ kí lẹ fẹ́ kó lè ṣe gan pàápàá ẹ̀yin náà ní látọjọ́ ẹ̀ ó mọkọ wálé o káàntì mi mọkọ wálé kó mọkọ wálé kó mọkọ wálé ó tún mọkàn náà wálé inú gbogbo àti ń dùn ó tún yá ń ṣe ẹ ti sọ pé àwọn wo. bẹ́ẹ̀ni ẹ sẹ́hùn ṣé mo fọ̀rọ̀ lọ ẹ gan ni kí ni tiẹ̀ kí ni problem ẹ̀ gangan náà tó wà lẹ́yìn ṣé wọ́n ni Jùmọ̀kẹ́ ni ṣé ẹnu ń dun Jùmọ̀kẹ́ ni àbí tí ń dùn. àǹtí mi ẹ wo ẹ máa kí anybody kó bá yín o ká ní pé èmi ni bọ̀dá yẹn kọnu sí ni bọ̀dá tó fáyìn tó ti náwó lọ́wọ́ mi ní ìrò pé ẹ̀mejì tí máa ti gbà fún. èmi mọ̀ pé wo ò ní làákàyè lórí o ò ní làákàyè ẹyọ kan bẹ́ẹ̀ bó ṣe wù kó kéré tó ṣé o mọ ọpọlọ tó wà lórí ẹ ọpọlọ erin bẹ́ẹ̀ ni ṣe tó yẹn ọpọlọ tó wà lórí ẹ òjò báyìí lọ irú ọpọlọ yẹn ló wà lórí ẹ èmi ò dẹ̀ nígbà kó bá mi gbà kó bá yé mi jẹ́ ṣé o ti gbọ́ kó lè mú ẹnu ẹ kó pamọ́ kó dẹ̀ má dá sọ̀rọ̀ mi mọ́ bí ìlénu Ọlájùmọ̀kẹ́ ọkọ mi. o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o sì gbọ́rọ̀ sí mi lẹ́nu o máa gbọ́rọ̀ sí wọn náà Ọlọ́run tó wà ní ọjọ́ ẹ̀mí tó gbogbo wa láti mú ìṣẹ̀lẹ̀ lórí wá bá mi pèsè ọkọ aládùbáríkà fún. Màámi ẹ ṣé abiyamọ nìyí abiyamọ dáadáa dẹ̀ nìyí torí kò sábiyamọ tó máa rí ọmọ ẹ̀ tó ń wọgbó lọ tí ò ní pè padà pé inú igbó ló ń lọ yìí kó gba ojú ọ̀nà ẹ ṣé mo dúpẹ́ àmọ́ màámi mi ò tí ì rí ẹnikẹ́ni mi ò tí ì rí èèyàn kéèyàn mo mí pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó máa sọ fún mi pé kí n má fẹ́ wọlé àfọlọ́run. á dà fún ọ̀rọ̀ ẹ̀ ò ní dojúrú ó kú mọ̀ pé mi ní ẹ́bà sọ lẹ́nu pé wọ́n ní kó má fẹ́ Ọlọ́run dẹ̀ ní sọ̀kalẹ̀ láti òkè wá kó wá bá wa sọ̀rọ̀ nílé ayé èèyàn náà ló máa rán o àwọn onímọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n rí Ọlọ́run ní òrèkóòrè náà ni Ọlọ́run ń lò àwọn lọ́lọ́run rán tán dẹ̀ rán mi pé kí n sọ fún ẹ pé ìwọ àtọmọkùnrin yẹn ẹ lè fẹ́ra yín. ayé ló sọ pé mi ò lè fẹ́ wọlé màámi ló sọ pé kí n má fọkọ mi. kíyèsí Ọlọ́run mi ló sọ bẹ́ẹ̀. ọmọdé bá ń gégi nígbó àgbà ló mọ bí àwọ̀ sí ayé mi dọ̀wọ́ rẹ̀ o. wọ́n ní ká gbọ́ láwọlé alára ká sọ̀rọ̀ fún ní ká gbà ó láwọn òde jérò tí n bá fẹ́yàn láyé mi àwí ìgbọ́ orí mi má jẹ́ ṣìyàn. ó mú ní sìgá àbámọ̀ bọ́ọ̀nù. ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. ikú dariwo. orí ọ̀kẹ́rẹ́ kúkú láwo. ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. àjẹgbọ́nlọ́lá. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. oúnjẹ dùn. mágùn mi ló lè ti jẹ́ káyà mi já. òkèèrè láti wò ó. pansa fura pansaja ajá fura ajá jì. yọ èló gan ló fi má lè lóúnjẹ. Approximately 10K. lo manage láti sìn wọ́n máa jẹ́ máa wí ìṣòro láyé mi. àpátílé yẹn ti máa fún 20K oúnjẹ òkè ń lò tó báyìí tó bá sí ọbẹ̀ lẹ́yìn ọ̀la ọbẹ̀ yẹn gbọ́dọ̀ ti kàn pàdé mi kàn wá ló máa ń ṣe. lẹ́yìn ṣe pé ó ṣe kárákárá àwọn Ghanaian. níbi ni màá gbé gbàgbé òṣèlú ká máa ń ta fún mi lábúrú àìkú nọmọ mi mi mind sí gbogbo lẹ̀kẹ̀ fún mi mind. Oh my God. tó dìde kò jẹ́ owó ti bí. wálé náà. naturally Ọlọ́run dá mọ́ mi. Ọlọ́run fún ara ẹ̀ ló bí òjò ní kó máa ń gbé ní wálé náà. Sẹ́ta àwọn bá kà á jẹ́ sí. Kí ló ṣe? Oh my God. Àjájì ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà
ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ọmọdé ó tó pẹpẹ tàgbàlagbà wọ́n kéèké. ẹ jọ wọlé ni mo bèrè. Wọlé wò. Wọlé ọkọ mi. Kò sẹ́ni kankan tí sọ́ọ̀nì lè jẹ́ ọkọ mi ní compound. ẹ ra ọ̀dà wọlé tí wọ́n máa ń wá yín wá bì Wọlé pupa. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀. The only Wọlé tí mo mọ̀ Wọlé kanlẹ̀ ni. Wọlé tó bá ti yàtọ̀ sí Wọlé kanlẹ̀ mi mọ̀. Wọ́n ní mi ò mọ̀ Wọlé. Wọlé kanlẹ̀ lẹ́yọkan tí wọ́n mọ̀ ó ti yé mi ó mọ̀ Wọlé tó pupa tó ní sẹ́dì báyìí ó ní sẹ́dì tó yọnu tó yọ̀dì ó mọ̀ Wọlé pupa ó ní omú dáadáa o ọ̀dọ̀ ẹ̀ lọ́kọ rẹ̀ mọ́ wá. àǹtí ẹ jọ̀ọ́ ẹ fọkọ mi sílẹ̀ fún mi ẹ jọ̀ọ́. Ṣé bí tí wọ́n pupa ò bá gbọ́n ṣé bẹ́yìí dúdú ó gbọ́n tẹ́yìí tó tínrín díẹ̀ ò bá gbọ́n èyí tó ṣàṣanra ó gbọ́n tẹ wá tó tẹ̀léra yín tẹ wọ́n ń bú mi nínú tẹ́rítírì mi. bóyá bóyá ṣàlàyé yẹn kò yé yín dáadáa ẹ understand ṣé rí Wọlé tá à ń sọ ó pupa báyìí ẹ rí i pé mi náà pupa àti jọra wa tó rà àtijọ́ ń gbé tipẹ́ ọkọ mi ni. gbàtọ̀ bí Wọlé yẹn tán wọ́n wá ṣe bí wọ. àlọ́kọ mi sótà àti mi olólùfẹ́ mi. gbẹ́nu òṣìṣẹ́ ọ̀hún ọmọ tó yí ọgbọ̀n tẹ́tà àtẹ̀yẹ ṣé tẹ́ kó o ti nà kí tiẹ̀ ti fẹ́ ta mo sọ títí náà pé òun ọmọkọ rẹ ẹ gbé Wọlé bọ́ta. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀ sórí ìrì òburú tójú ẹ̀ ń bọ́lẹ̀ tó ń mu sí tó ń ṣẹnu bí ẹnu ọ̀nà àbáwọlé arọ́mọlé jẹ́ kí oríire ó pé o ṣé o mọ̀ pé mi ìdọ́jú ẹ̀ kó tó di wípé yòókù wá gbé ẹ lẹ́yìn wọn bọ̀ wá bá mi. ìránṣẹ́ ọmọ ọkọ̀ burúkú ni mímí àwọn bó ṣe ń wọ̀ mí ìran yẹ ń ṣe o máa ń rẹ́ bí wèrè àwọn tó ń mú ẹ lẹ́yìn wọn tó ẹ gbìjà bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo ní mi ìmọ̀ Wọlé. tá ní gángan eré yóò ní sàwòrò sótó bẹ́ẹ̀ ni orí ẹ̀ burú ni ẹ̀ àwọn wọlé ń bọ́ fà kílẹ̀ ń palẹ̀ kú tí tọ́lọ̀ pọ̀ rẹ̀ ni akúnlò ń sùn sọ́ọ̀pù akúnlò ń sùn ni ó gbọ́kọ̀ lọ́kọ̀ wọ sílé ọmọ rẹ̀ sínú ilé òun tó wá sí rẹ́rìn wèrè sórí ẹ̀ burú ni. mo ní mo ká nǹkan mọ́ ọ lábẹ́ òtún ẹ̀ mọ́ yí mi mo ká nǹkan mọ́ ọ lábẹ́. ìyá kámọ́ ìyá tó rí wọn láàárọ̀ rẹ̀ ń ṣe. Wọlé yìí. káyí Olayinka. iná gbẹ̀yìn mi. ó gbé yẹ kí ló ṣe wọ́n. wọ́n ìfẹ́ mi àfi bí mo ṣe rí wọn o wọ́n láwọn ń béèrè Wọlé mo ní mi ò mọ̀ Wọlé kankan yàtọ̀ sí Wọlé kanlẹ̀. ó ní ya wèrè. àmín. ká làwọn. bọ̀dá Wọlé ṣe kí ìrìn jẹgbẹ́ni ṣe àṣọ pé ń tẹ̀sẹ̀ yìí dá sọ́bọ́jú mu nígbèsè ayé láyé nílùú tọ́lọ́bà tó rí dé panu díẹ̀ sí ti ń bọ̀ wọ́n ti ta dànù wọ́n ti gba nǹkan mọ́ ọ lọ. ẹ bá mi bẹ́ẹ̀ ni. bẹ́ta ni. nǹkan tó kò tiẹ̀ wá dùn mí jù ni wípé bóyá dé bá ṣe ló fẹ́ máa ná mi ọlọ́run ló yan mi wọ́n ti fẹ́ máa gbá mi lójú. wọ́n bí orí kan gbáyà láyà kankan lọ lákọ̀ fọwọ́kùn ẹ̀ wọ́n á fọwọ́kùn ẹ̀ nígbà tó ṣì èrè wọ́n á fọwọ́kùn ẹ̀. àbí wọ́n gan ya wèrè sọ́mọ̀ pé ó ti ya wèrè mọ́ tilẹ̀ báyìí ó ti ya wèrè tó tọkùnrin bá ń ṣe ó ti sínwín ọpọlọ ẹ tẹ lọ. ìwé rẹ̀ lẹ́bi bí ìṣẹ̀lẹ̀ tó gọ̀ yìí ọ̀dẹ̀dẹ̀dẹ̀ ìdàndọ́dọ̀ dúdú àǹtí ọ̀dẹ̀ ń sìn nígbà tí lè mú ọkọ tiẹ̀ tó kan lágbà kankan lẹ́sẹ̀ kan tí yẹn kò ń lé fún ó wá mú wọ lẹ́yìn ó mú ẹ̀bọ̀n bí kó wá fojú ara rí nǹkan tó máa rí tó máa fẹ́ lé ẹ kó ń lé ọkọ ẹ oore o ti rí o jó tán jórí ẹ orí jùúsì jórí àǹtí ọ̀dẹ̀ ń sìn gbogbo nǹkan tó fẹ́ kó orí kó bàjẹ́ kó ń lé ọkọ ẹ o ti rí ó yá kẹrù ẹ. mi ì sí ẹ̀ lè kó ní ọkọ mi. ẹ bó lè. níbo ọlọ́wà àjọ ń lọ ni. ẹ bá ń bẹ ẹ. àbórí ẹ̀ wá burú ni ṣé kí ọba kí gbọ́ lẹ́nu. ẹ má bọ̀ ọkọ mi ọjà ibi tẹ́ wọ iná ń pè ní ilé ẹkùn ẹ fẹ̀jẹ̀wẹ̀ o. chief tenant fún mi rọ́pọ̀ ẹ o mo dẹ̀ wọn tó ń bọ̀rọ̀ lọ gbogbo tó ń ṣe ni pé yẹn ti ń bá lélẹ̀ ìdánù láì máa wá sọ́dọ̀ mi ò kí ń fárúgbọ̀ mo mọ̀ rẹ̀ bó ṣe máa ń díjú sí mi nínú compound kíní kan èmi ò lè ṣe tiẹ̀ tó bá dẹ̀ kó wá wú ẹ̀ ṣe gangan gba fọ́ọ̀mù kò rẹ́gísítà. bóyá ìta. ìwé ẹ̀mí ò wò rú wọn. ẹ máa wá lọ. kí ni bẹ́lá bẹ̀rẹ̀ tí ìwà yìí ò ti gbèrí. àlàálẹ̀ kù à kí ni olómi bíi tọ́lọ́kùnrin ni ó sì jẹ́. lẹ́yìn bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́. kò lè tẹ́ ẹlẹ́yìn ẹ̀jọ́. ṣé nǹkan ṣí ẹ tó jọpọ̀ ó ti jọpọ̀ náà ìwọ náà wo bó ṣe dànù. ẹ wà yà wẹ́n ní tó mú ẹ lẹ́yìn imagine wo bó ṣe rí ẹjọ́ àwọn ará Ìlọrin tó ń tarú ẹ gbà mí. ẹ bá ń sọ fún ọkọ tètè wá ní. àbáyé yìí fẹ́ bàjẹ́ wo ọ̀lẹ̀lẹ̀ tó wọlé ẹ̀ka lọ́rùn ẹ o. ẹjọ́ lọ ẹjọ́ lọ ẹjọ́
fi mí sílẹ̀ fààyè mú. Ọ̀rọ̀ kékeré là ń sọ fọ́mọlúwàbí. Tó bá dé inú ẹ̀ Ṣìkẹ́mi! Ṣìkẹ́mi! Bí mo gbà tó ṣe é díẹ̀ sílẹ̀ sí ẹnu ọ̀nà bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀. Ẹ bá sọ fún iṣẹ́ tó wọ́n ṣe. Ó máa dé bí wáá jí mi. Sorry. Tí bá wa bẹ́ẹ̀ ló sí yẹn. Wà á rí wàhálà. Wà á rí èṣù. Ìyá ẹ̀ máa pọ̀ sí. Bọ́ síbi. Ẹ má bí. Ṣé wàá òkè? Mo ní kẹ́ má bínú, màá ṣàbẹ̀yìn náà ni. Ẹ kí ló ṣe yín fún kí ni? Wọ́n á bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ oṣù. Ṣé mo wá fọ̀rọ̀ fún wa bá yín sọ̀rọ̀ nínú? Mi ò bá yín sọ̀rọ̀ mi ò kí. Mo kí ẹ rí. Ṣé mo kí ẹ rí? What's your problem? Jùmọ̀kẹ́ ṣe onísìn. Àwọn wèrè tí ó tó bá mi sọ̀rọ̀, wọ́n máa ń sọ̀rọ̀ lórí títí ẹ. Sọ́rí. Kí ló ẹ̀ ní ìgbésẹ̀? Èmi. Sọ́rí. Tí mo bá gbọ́ àrùn wà á rí. Nígbà tí wọ́n fi mí yáwó. Láàpọ̀ orí dáhùn. Who's does that bíbo? Kí ló fi yàtọ̀ sí wèrè? Àsìnwìn àtọkùnbọ̀kù àmọ̀lọ́run mọ̀ lọ. Ọmọ òfò tí kú lòjọ ṣúná. Irú ẹ̀ tó bá kúrò ẹ̀ lọ́kọ mi ò ní lọ́kọ. Bàbá Chicago ṣe wèrè. Ọlọ́ tún padà ní gbogbo mọ́. Màmá fi mí sílẹ̀ fààyè mú. Ọ̀rọ̀ kékeré là ń sọ fọ́mọlúwàbí. Tó bá dénú ẹ̀ adodidi. Àwọn onígbèsè tó bẹ̀ jálẹ̀ orí òkè kòkó láwọn orí ọ̀kẹ́rẹ́ kòkó láwọn orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ sábà fọwọ́ tún bọ́mọdé wí àfi tó ṣe famọ́ra ọmọ burúkú kò ṣe fífẹ́ kù wájẹ́ no be every advice you go dey follow adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù wá rómi lágbára ò máa jẹ́ jí sọ́fìyà yé orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọmọ ẹni àgbọ̀. Ẹ kálẹ́ o. Ẹ wọlé àwọn tí ó dá yín lò wà kan lé. Actually, Sẹ́ńtà Nímọ̀lá lọ ní ká dúdú àwọn bíbá ẹ̀. Sẹ́ńtà Nímọ̀lá ló fún yín lónìí Sátidé. Ìjọ owó ìṣẹ̀nà máa ń wá bì. Wọ́n sì débí dédé aago 1:00. Wọ́n sì kú òǹbí dédé aago 4. Èmi mo mọ́ sílẹ̀kùn fún wọn. Kọ́kọ́rọ́ mọ́ṣúárì èmi mò ń sí tí mò ń tì. Pàápàá jùlọ room 201 lókè náà ń lò.
kò sẹ́ni kankan tí ń bá wọn lọ bẹ́ẹ̀ o àwọn nìkan náà ń lọ bẹ́ẹ̀ ìjọ Wednesday náà máa ń wá bí o wọ́n sì máa ń fún mi lówó dáadáa àpò mi máa ń kún tán bá ti dé bí ìjọ Wednesday. ọ̀rẹ́ kò lè rí wọn tì náà jẹ́ ká máa lọ kò lè rí wọn tì. ẹ ṣọ́ọ̀gbé 201 àbí. 201 náà ń lọ lókè kò sẹ́ni kankan tí ń bá wọn lò. kò sí problem ẹ bá a ṣí gate. ẹ ti ń lọ ẹ ṣe fàájì mọ́. irọ́ àti wọ́n. ẹ ń sẹ́ wà ní fún mi ní kẹ́kẹ́ tó máa lọ ni. má wọ rí. ẹ fún mi fóònù yìí kí n bá yín tẹ̀ sí mo mà káǹtì mi lórí ẹ fún mi. ẹ bá a ṣí gate náà tó bá ti ń lọ. bàbá yín ẹ ṣáà ṣọ́ pé Wednesday sẹ́yìn ní àná. Wednesday náà máa ń wà. ok room 201 àbí. 201 ibi tán wà nù aago kan àbọ̀ sáago mẹ́rin wọ́n lọ. bó ṣe jẹ́ ẹ má ọ̀rẹ́ ṣí gate ẹ lọ. ó dà ẹ má bọ̀ ẹ mú di wá. orí ọ̀kẹ́rẹ́ kókó láò. orí ọ̀kẹ́rẹ́ kókó láò. ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. igi ọ̀rọ̀ má gún mi lójú. òkè láti wò ó. Pansa fura, pansa ja, aja fura, aja jì. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Mi fẹ́ tọ̀ ẹ́. Ọ̀rọ̀ pé mi ti yá àbí? Mo yọ sórí ẹ̀mí ṣe wọ́n ti. Mi fẹ́ tọ̀. Mi fẹ́ tọ̀ ẹ́ tọ̀ síbẹ̀. Tó bá tún ẹ̀ kàn ṣe bẹ́ẹ̀ ọ̀tún lọ́nà mi. Wọ́n ní ó ti rẹ̀ mí. Mi dáa fún ẹ. Mi. Lójú ẹ̀ rò pé mi ti yá mi. Àjẹ́ lójú ẹ̀. Ṣẹ́kùn yẹ kí n wọlé kan rẹ̀. You know, say not get sugar. If you don't enter, you don't enter. You not love it. But me ma fi pillow bọ̀ lójú. So yeah, now I gbé picture ọmọ ẹ̀ rẹ̀ so that makes sense. Ma gbé yẹn sí picture yẹn síbẹ̀ mi ma love it. Mo tí ìyọ̀ ẹ̀mí mọ̀ kọ́ tí mi ṣe. Mi fẹ́ dìde bọ̀ ilẹ̀ ẹ̀gà sókè díẹ̀ now alright. Tí wàá fún mi rẹ́rìn yálà ìyá rẹ̀ fún rẹ́rìn. Tí wàá rí mi yóò bàbá ẹ̀ lóye. Bàbá ẹ̀ kí ló rí túlẹ̀ yìí lẹ̀ sáká fẹ́ bá mi fẹ́ dìde ní ẹ̀mí bọ́ọ̀sì. Mo rí ẹ̀ lọ́wọ́. Love is sweet. When you find out. Àwọn kan jẹ́ máa ní bẹ́ẹ̀ mo fẹ́ rọ́jú ẹ̀ bẹ́ẹ̀ kọ́bà lórí àwọn tó ní ẹ̀. Àti wọ́n sọ wọ́n lẹ́yìn àgbébí wà pẹ́lú àwọn olóṣù ọtí wọ táìtì máa yá ní sí. ṣé pé ariwo ẹ̀yin méjèèjì la máa gbọ́ gbogbo gbà lóru òru. Èmi àti ẹ̀ ni in fact tó bá sọ pé ó yá lóru tí n bá ní mi ò ṣe pé mi ò sí ní mood.
nínú òní tó wíwọ́ fún mi ń jọ náà. irọ́ ni o irú olórí burúkú ọkùnrin wa nù níṣù kó sọ pé ò ṣe nígbà tí ìpẹjọ ẹsẹsẹ jọ ń bára yín lò pọ̀ àbí tí èso ní tí èso àná ọmọ níjọ́ tí máa ń wùyàn ṣe múdù la pé bí èèyàn bá ti sún múdù kò sí ní téèyàn fẹ́ títì kódà kí téèyàn bá fagídí ṣe gan-an èèyàn ò ní gbádùn ara rẹ̀ débi olórí ibú lọkọ rẹ̀ mo sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ jàre ṣùgbọ́n nǹkan tí ó ń jọ mí lójú ni pé ṣé kìí ṣe pé wọ́n fi ọ́ sí ìyàwó sára àfùsá. wọn ò fi mí ṣèyàwó sára fún mi níṣu lọ́kà ló fẹ́ mi ìfá ìfẹ́ tí mo ní sí ni mo ṣe fi wà lọ́dọ̀ rẹ̀. lọ sọ fún àwọn pẹ́rẹ́ǹtì tàbí kó sọ fún àwọn òbí tiẹ̀ náà. ẹ wo ọpọlọ ní tá a bá débi irú ká fò ó ẹ jẹ́ àfọbẹ̀ yẹn. ká daṣọ bùtàgé so ìfẹ́ ni báyìí ní ìsìn ìyá ọ̀rọ̀ fẹ́ lágbára ìṣe love it ìfẹ́ náà ló ní títí èèyàn pa ayé wo ní nífẹ̀ẹ́ wèrè mọ́ nísìn ìfẹ́ ayé ìfẹ́ ti sọnù láti 19 gbọgbọrọ débi sẹ́ńtúrì tá a wà yìí ó jẹ́ mọ́ parẹ́ ìdànù torí bó o kú ní ìsìn yóò fẹ́ yàwó mi ó tí ì kú ná tó fi lọ ń ba ti olórí burúkú kan tó dúdú bí ẹ̀yìn apẹ kókó ǹdé òní kí ni ìyóò fi dáa tó ọ ẹni tí ò lójú tí wọ́n fi ń rìnà tí lọ ń bá ti ọrú ọmọ àwọn lọ́wọ́ àkùnrin wà náà pátán ni ò ní fẹ́ yàwó mi ó jẹ́ yára ń bírèènì. ọgbọ́n tèmi ó yọ ni pé tó bá ti lè sí lọ police station lọ rìpọ́ọ̀tì rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà lórí ibú ọkọ mi ń ṣe mọ̀nàmọ́ná ń jò ní ọlọ́pàá mo lọ fẹjọ́ rẹ̀ sùn ní o. police station. ó lọ fẹjọ́ ẹ̀ sùn ni tó bá ti fi lè lọ tó dá àwọn ọlọ́pàá báyìí pé ọkọ rẹ̀ ń ṣe ní máa ń nà gbogbo àwọn ìfẹ́ gbọ̀yàn olórí ibú ọkùnrin ní máa ń lo obìnrin tó bá ti fi lè tọwọ́ bọ̀wé báyìí pé níjọ́ tó ń bá tún fọwọ́ kàn wá gbé òun kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ tí báyìí pé nígbà tó rọ̀ ọ̀tẹ̀mí tó padà sún mi pátápátá tí mo lé ta fúnra mi pé kó mọ bá tiẹ̀ lọ kì bá ti yọlé ayé lẹ́mìí mi wò ó tó bá gbègbè sẹ́wọ̀n tí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá stop ṣe bẹ́ẹ̀ kọ́ pa mí. orí mi má jẹ́ ṣìyàn ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni à sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. láti pé o gbágo náà. ti kìlọ̀ wọ̀ dáàdi mọ́nítọ̀ kọ́ọ̀sì ní ọjọ́ mẹ́ta tó ní ìbòlè gbágo bẹ́ẹ̀. ó ń tá à ń ṣẹlẹ̀ ni pé àti gẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì sẹ́nitọ̀ yẹn lọ́ọ̀jì sínsìn ibi tó máa ń lọ́ọ̀jì sí tẹ́lẹ̀ yẹn kò lọ́ọ̀jì síbẹ̀ mọ́ rárá àdẹ̀ ti gẹ́ẹ̀tì ibi tó wà ń sìn tó bá dẹ̀ rí pẹ̀lú raw cash ló wà lọ́wọ́ ẹ̀ tó gbé dání. Naso cool money máa ń gbé cash rẹ̀ ni o tested raw cash ọlọ́run so I go be now. nǹkan ló máa ṣe é pé alẹ́ la máa pù mí tẹ̀. mo dey go now. jọ̀ọ́ tó bá ti yàkọ̀ ìpẹ́ mọ́ jẹ́ ká ṣiṣẹ́ yẹn sì ká rẹ̀ gbé ojú kó ń bẹ̀. a lè lọ báyìí dáàdi wà rántẹ. wo Tímì dáàdi ẹ̀yà máa pa wọ́n ni o wọn láwọn ti ń pọ̀ jù. ọlá àbáyé la fi ń mìíràn. ọ̀gbẹ́ni gbà pé yẹn ṣé wọn nìkan ló ní bàbá ni sáwọn ò ní bàbá ni àrẹ máa pariwo bàbá kí ló ṣẹlẹ̀ gan. jága àgò kọ́ọ̀yù ò ti gbọ́ ike. orí ọ̀kẹ́rẹ́ kókó láwọ̀. orí ọ̀kẹ́rẹ́ kókó láwọ̀. ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. igi ọ̀rọ̀ má gún mi lójú. òkèèrè láti wò ó. ọ́fíìsà ó rè ó ti lọ jàmí nǹkan àbí ó ti lọ ṣe àwọn nǹkan ẹ má jẹ́ ń tàn yín mi ò mọ̀ rí bó ṣe wà mí ò lè dúró fún lẹ́ni rú ẹ̀ tó bá ti ṣẹ̀ mí kan máa mú lọ ó sọ jàmí nǹkan àbí ó dáràn bí kan ó wà ń mọ̀ lọ mí ìjọkú ẹ. Mr. ìyàwó yín kọ́ ló dáràn ẹ̀yin gọ́gọ́gọ́ la fẹ́ rí. mi gbọ́. a fẹ́ rí ní station. ẹ fẹ́ rí mi lọ́dọ̀ yín mi ò ráyè bẹ́ẹ̀ ni èmi ò ráyè púpọ̀ dáadáa yẹn èmi ò lọ mi lè torí eléyìí lọ dúró sí station mi lè bí ilẹ̀ bó ṣe wà yẹn èmi. Mr. Ma ò lágídí gan bó ṣe na ìyàwó ẹ bí aṣọ òfì tinú tẹ̀yìn wo ìyàwó ẹ ló mẹ́jọ ẹ wá sí station wa a dẹ̀ ní láti mú ẹ lọ báyìí. Jùmọ̀kẹ́ so torí pé mo bá ẹ wí fún nǹkan burúkú tó ṣe torí pé mo correct ẹ o wá lọ station o lọ mú ọlọ́pàá láti wá arrest èmi officer ẹ fẹ́ arrest mi láì lókun no problem. Will you keep quiet? Stay there. I'm talking to you. Bó ṣe ń reply mi.
ẹ jọ ṣé kí n foyín ìbáyín sọ̀rọ̀. I can see. Move, let's go. Mo mọ ẹ̀tọ́ mi náà. Let's go. Mo mọ ẹ̀tọ́ mi lábẹ́ òfin. Ẹ̀fọn ló ń bá ẹ lọ́ọ̀yà mi ọba yín sọ̀rọ̀. I know law. Let's go. Yes, I will call my lawyer. The lawyer. Love is sweet. Where you find your tí n bá fẹ́ yàn láyé mi. Àbí ìgbọ́ yín máa ń pọ̀ jẹ́ báwọn bàbá yín láyà rẹ̀. Wà á kéré lọ pariwo bí wèrè. Ọmọ mi tó wà ní. Wọ́n lọ lo bíbí dẹ́rù bọ́kọ̀ ọmọ tó bá ní sẹ́nu àṣekọ̀ bá fẹ́ lọ àwọn ọmọ ẹni tó kà lórí lọ́pọ̀lọ́. Ọmọ orí bí ọpọlọ ọkọ̀ sí lórí ẹ̀. Orí ẹ̀ kú ní orí sí. Ayẹyẹ bẹ̀rẹ̀ kírẹ́tì àti máa sọ̀rọ̀ sí. Ó dà pé orí ti yín pé díẹ̀. Ẹ̀yin ni ọ̀gá àwọn ìdarí. Ẹ má bínú jàre, ebi náà ṣe ní wàhálà ẹ̀yàn bí n ṣe ní iṣu èèyàn. Ṣùgbọ́n tèmi bá rí àwọn ọ̀rọ̀ tó wó yẹ kí wọ́n mọ tí wọ́n ṣe tí wọn ò bá mọ̀, mo máa fi wọ́n ṣàyè wọn lọ. Bí mo ṣe wà yìí, mi ò fẹ́rẹ̀ jẹ. Ilé tí mo gbé wọ́n mọ̀ mí, ibi iṣẹ́ mi wọ́n mọ̀ mí. Mi ò fẹ́ ìrẹ́jẹ of any form. Mo dúró dẹ́nu lé mi, ẹ wá bá mi, ẹni bẹ́ẹ̀ fẹ́ invite mi. Mo ní mi ò fẹ́ invitation yín. Ẹ ṣàgírí mo tẹ̀lé dé. Time tó yẹ kí n fi ṣẹ́, kí n fi make owó sáyé ra mi. Kí n fi àdìmọ̀ economy ìlú yìí. Ẹ̀yin wá fi já mi jókòó síbí. Mo máa sùn yín. Bẹ́ẹ̀ mo sọ fún yín, mo máa sùn yín. In fact, ibi tí màá gbé yín lọ, mi ò ní ever nọ̀rọ̀ wájú yín rojọ́. Màá jókòó báyìí. Tẹ́yìn máa káwọ́ sẹ́lẹ̀ ọ̀gá yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Ok, ìwọ ló máa kọ́ wa nígbà náà máa ṣe nígbà yàrá. Tẹ́ ẹ bá máa kọ́ ni. Ok. Èmi ò fẹ́rẹ̀ jẹ. Bẹ́ẹ̀ni iṣẹ́ mi mo mọ̀. Bẹ́ẹ̀ ló kò sí máa control. Mo lè control yín torí pé mi ni mo sálárì yín. Go and lock him up, please. What's the problem? Come and take him. Lock and move. Do not fail. Do not fail. Do not fail. Get No, back up. Get up. Yes, police. Everything. Ó máa jọ inú lójú. Okay. Ṣílẹ̀kùn. Níbo? This is a police post. Ọkọ yà bí wèrè. Ó ṣe ọkọ mi ni. Ìfẹ́ ayé mi nìyẹn. Ìfẹ́ ayé yín. Bí wọ́n ṣe ń kó pẹ̀lú rẹ̀ ẹ wá máa lọ ní. Because àdé lè rí bíṣẹ̀ fún yẹn lẹ́yìn. Má jẹ́ kí n bá wọn lé mọ́ o. Ẹ̀gbọ́n ẹ jẹ́ kó wà bí tílẹ̀ fi máa mọ́. Tó dáadáa rẹ̀ á fi lè wálẹ̀ dáadáa. Tó bá dáa lọ́la ẹ̀yẹ máa bọ̀. Ẹ jọ láwọ̀. Ó ṣe wà ẹ́ wọ́n ti kó báyìí o. A máa rí ìṣẹ̀ fún yàrá lọ́la. This guy is insane. Me, really like you. Okay. How you imagine this one? Where you find your Timba. I want to make mama proud of me, oh, mama proud of me. I want to make mama proud of me, oh, make mama proud of me. Oh, yeah, for me, look in the body, yo, in the body. Oh, I want to make mama proud of me, oh, make mama proud of me. Can't wait for nobody, oh, for nobody. Oh, I want to make mama proud of me, oh, make mama proud of me. Oh, yeah, ìyanu kò ṣẹlẹ̀ láyé mi, oh, kò ṣẹlẹ̀ láyé mi. Oh, I want to make mama proud of me, make mama proud of me. Mommy, 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 mommy. If I tell you say no go eat the fruit of your neighbor, walai na lie aje. But there is the one I've been on my ground. There is the one I don't want you to cry. The brother me, mama, peace never die. And the pain and the hope never die. And she say, tissue and the butter. Say, you go for a butter. I thought that I should be confident. Cannot stop, never relent. I want to make mama proud of me. I don't want her to cry over me. Come in, no shine, please pray for me. I don't need
kéré kòkó láwo. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Tábà fọwọ́ tún bọ́mọdé wí àfi tòsí famọ́ra. Get down! Get down! Get down! Get down! Uncle P! Move back! Move back! òkèèrè láti wò ó. Pansa fura pansaja, ajá fura ajá jìn. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ẹ ti sùn ẹ má bínú àwọn ọmọ wọn carry out operation kan lẹ́yìn then àwọn armed robbers tí wọ́n mú ọmọ yín wà nù wọn ọmọ yín kan náà ni èyí tí mo mọ̀ yẹn náà ni bẹ́ẹ̀ ni immediately tí operation yẹn wáyé ní CP ti pè mí pé
First thing tomorrow morning, pa gbọ́dọ̀ kó wọn dé headquarters unfailingly. Chief, ẹ̀yin náà mọ̀ pé ká ní pé CP ò tí mọ̀. Everything will be under my control. Pẹ̀tọ́rọ̀ ti dọ́dọ̀ CP báyìí. Ó ti kọjá agbára mi. Ọdún yẹ kẹ́ ẹ lè jẹ́rìí ni. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kò kì í ṣe ọ̀rọ̀ owó. Ká ní CP ò tí mọ̀ ẹ̀rí pé mi náà even mo lè má bù yín gbọ́ tí màá fi parí gbogbo ẹ̀. Ó ti gbà tọ́rọ̀ ti dọ́dọ̀ CP sìn ilé ti kọjá ọ̀rọ̀ owó. Chief, màá pè yín padà. Before you make any radio communication, kó o sọ fún mi. Radio communication tó o ṣe ní point of that operation to the headquarters CP ló gbé. CP ló gbé. Ọ̀gá òótọ́ ni ojú náà ni ojú ogun le gan-an nǹkan tó fà á nìyẹn sà. Bẹ́ẹ̀ ó mọ̀ pé ọmọ Chief Ọláòṣèbí kan wà níbẹ̀. Mo mọ̀ mo lé àwọn tá a arrest. Then ó dẹ̀ mọ̀ bí Chief Ọláòṣèbí kan ṣe jẹ́ sí wa, especially to you. Abi? Now, Chief Ọláòṣèbí kan tó kò ní sí. Ó ní ọ̀nà kọ́nà tá a bá mọ̀ tá a fẹ́ gbégbà tójú òfin ní ti òun. Then torúkọ òun òfin ní bàjẹ́. And you know what it means. At the other side, CP ti sọ pé unfailingly tomorrow morning. Àbúrò ọkọ wọn ní headquarters. Orí ọ̀kẹ́rẹ́ kókó láwọn. Orí ọ̀kẹ́rẹ́ kókó láwọn. Ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọdé gbọ́n, àgbà gbọ́n, la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ má gún mi lójú. Òkèèrè láti wò ó. Pánsá fura, pánsájá, àjà fura, àjà jì. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹ sà, ṣé àjọ lọ́mọ ni? Will you keep quiet? Alpha. Move! Àgbàlagbà wọ́kẹ́. Kí má jì sí òfin ayé. Sit down. Káyé má ṣe ṣí ọ̀sìn mi. Sit down, I say. Wọ́n tún padà ní kò gún mọ́. Sára ló ti jáde. Ṣé kò sí kí ló ní pẹ́pẹ́ wá láwọn fún? Nípa ọ̀rọ̀ ọkọ mi. Ọkọ ẹ̀ kí lorúkọ ẹ̀? Wọlé máa jẹ igi. Ìwọ ni ẹ wà dáhùn. Ìwọ ni ẹ wá pààyàn. Ọkọ tèmi ń ṣe lè kó ń ṣàpààyàn. Ok, ìgbà tó ń bọ̀ sí, o ò ní mọ́tò tó pàwọn ọ̀daràn lọ. Mọ́tò.
èmi ò pàdé mọ́tò. anyway ọkọ àtàwọn gáǹgẹ̀ wọ́n ti kó wọn lọ sí. Mama fi mí sílẹ̀ fààyè mú. Ọ̀rọ̀ kékeré là ń sọ fọ́mọlúwàbí. Tó bá dénú ẹ̀ á dòdìdì. Orí ọ̀kẹ́rẹ́ kókó la o. Orí ọ̀kẹ́rẹ́ kókó la o. Ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ má gún mi lójú. Òkèèrè láti wò ó. Pánsá fura pánsájà, àjà fura àjà jìn. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Àwọn ọmọdé ó tó pẹpẹ. Tàgbàlagbà wọ́ kérégbé. Ìmájì sí òfin ayé.